Well, ìbátọ́ lábẹ́ al-masalihul mursala ká sọ pé mo rántí òkú mo wá ní qul huwallahu ahad Allahu samad. Àwọn tó àjázà rẹ̀ báwọn ti sọ́nù kí tó ṣe rí táwọn ilé ìsọ̀ ìsá lè ká Kùránì táà ní kó lọ́mọ bókù á ní qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun ìta kàtán ìládà rẹ̀ kó lọ bá wà. Ìyapa inú kọ́kọ́ ń bẹ lọ́dọ̀ àwọn àfáà pé ǹjẹ́ ládà kankan tí ẹ máa bókù. Àwọn tí wọ́n ní kò ní bá fi kan márùn àwọn Ṣafi'iyya wọ́n ní wa an laysa lil insani illa ma sa'a wa anna sa'yahu sawfa yura. Ẹ mọ́ mọ̀tara yìí màmá dáadáa màmá wa ó ń kéwú lọ́wọ́ ní kú ọdídé ó ń sàlù àlálọ́ ní kú gbẹ̀mí rẹ̀ ẹ̀yin lẹ̀ ń kọ orin o kò pará àdúgbò kan lẹ́kùnrin mọ̀tara rẹ̀ jẹ́ ọmọ lọ́mọ ẹ̀gbọ́n kò bátà búrò Ìlọrin láwà ó yẹ kó yé wa náà. So àwọn kan lọ bá wọn al-Imam Sahibul Mughni wọ́n sì discuss ilé tí ń sọ extensively nínú tírà wọn al-Mughni pé ìdí táwọn Ṣàfi'í fi lọ rí ẹni wọ́n sì wà qawi jiddan wa qad miltu ila dhalika zamanan mo ti lọ bẹ̀rí mo kó bẹ̀rí pé ààrẹ rí mi tó gbé wapò ń bẹ̀ pé yóò bá àwọn yọ ni o ají àwọn mẹ́tẹ̀ẹ̀ta tánà bí ká sallallahu alaihi wasallam wọ́n kò ẹ̀rí ti ṣó pé laysa lil insan illa ma sa'a. Wọ́n ní tó bá sì jẹ́ bẹ́ a jẹ́ pé gbogbo ẹni tí ò lákídà tẹ́lẹ̀ náà ilé fún un ẹmọ kẹ́ mọ̀ pé àwọn náà wà tó láfi sọ pé bẹ́yàn bá lówó ṣe tó dá fúnra rẹ̀ láyé pọ́lọ̀ rẹ̀ tó di mukhtalafun fi láìrẹ̀ náà mo sọ fún màmá wa pé wọ́n tó kú pé rahimahullah àwọn kan báyìí mo yọ̀ǹda rẹ̀ fún yín kọ́lọ̀ ń jẹ́ gbogbo ọjọ́ tí máa ṣe kọ́lọ̀ ń jẹ́ ládàá rẹ̀ mọ́ pa yín tó ẹrù masala yìí bà mí tá bá ń ṣe tí ò bá débẹ̀ nǹkan so kó tó kú tètè tó bá sì jẹ́ ààrẹ náà ni mo sọ fún ọmọ ìyá kan náà ó sì dúpẹ́ lọ́dọ̀ mi gan tètè rago sí mọ́sáàsì olówó tó fi kọ́ mọ́sáàsì fún tètè lọ rago sáwọn mọ́sáàsì kan kí ààrẹ tó fún lówó fún ìyá rẹ̀ lówó kó lọ sí báyìí má jẹ́ ogun tán kó sí a máa kọ́ mọ́sáàsì lóòótọ́ làwọn Hanabila ni ó tọ́ kò sí wàhálà àmọ́ mukhtalafun fi náà ni. Àwọn tó wá ní ó dá èèyàn lè ka Kùránì kó wá sọ pé kọlọmọ bókù àwọn amú kọ̀wá ìdùá wọ́n ní lálàkọ̀ọ́kọ́ ó gbọ́dọ̀ jẹ́ wípé kìí ṣe súrà kan pàtó ládọ́nímọ́ pé kúlù aláfókù mùsùlùmí pípúlẹ̀ ti rí pé kúlù aláàrùkú jẹ́ líláfà àtàwà láyé ìsájàfẹ́ tí ó pípúlẹ̀ ti rí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Fún àwa tí a bá ní lọ́kàn pé a fẹ́ lọ sí hajj tàbí umrah láwọn tó ṣe pàtàkì ní wípé ẹni tá bá lọ ó jẹ́ni tó mọ̀ nípa ètò hajj àti umrah tó sì mọ̀ nípa ṣẹ̀ríà Ọlọ́run ọba àlekèrà nípa iṣẹ́ hajj àti umrah. Fún àwa tí ó bá wù wá láti lọ sí hajj tàbí umrah pẹ̀lú àwọn afáwa al-Ustadh Abu Khadija Sanadi hafizahullah aláǹfààní àti lọ pẹ̀lú oríṣiríṣi hajj and umrah packages ta ní a lè kàn sí wa pẹ̀lú nọ́mbà tí ó wà lórí screen wáyé ẹ jẹ́ ká máa bá wa sí wa lọ. Wọ́n ní hadhihi bid'atun munkaruda a ọ̀pọ̀ mú yín kó ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ó gbọ́dọ̀ jẹ́sẹ́ tá a ti ṣe bismillah kúlọ̀ Allah ẹ̀ ṣe náà nígbà tá a bá ṣe tán lẹ́tọ̀ mú bẹ́ àwọn táwọn gbà ní ẹ̀ ṣe tán sẹ́wọ̀n pé túmọ̀ rẹ̀ ní pé bẹ́ẹ̀ bá ṣe wá sọ pé qul huwallahu ahad Allahu samad àbí inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal ìta kàtán yìí ọmọ bá nígbà tẹ́ ṣe tán wọ́n ní téèyàn ò sí yẹn tí a máa ń ná lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta kó máa jẹ́ wípé ẹn tẹ́ ń ṣe fún yín ẹn tí ò tọ́ sí ní bí kèfèrí bí nǹkan kan káwọ́ yẹn rẹ̀ àmọ́ sótọ́ àwárí pé kò tọ́ torí gbogbo tẹ́ kàkálẹ̀ yìí law kana khayra lasabaquna ilayhi hadhihi hiya salafiyyatuna a nílò torí ẹ̀ láfi ní lè jù nígbàtà rí bọ́rọ̀ àfáṣẹ́ rí lórí ẹ̀ àmáwà ní sẹ̀sẹ̀bí lánà iṣẹ́ ìlànà tiwa because ẹni tí ò bá kọ́mọ̀ jù ká mọ́ sọ bẹ́ẹ̀ ní ká Abubakar sí pé kúlọ̀ lọ ó ti ẹ̀wà tó mọ̀ iná ààtọ̀ iná zari náà ni ṣẹ́rọ ó sì wá dínà aburú gan ó ń ló padà sún adé bí líláfi ẹlẹ́rìn fatia ọlọ́bẹ̀ yọ kúfùrù mìlá ó lè má jọ ẹni tó sọ́pọ̀ ọ̀nà mìlá torí pé àwọn kọ̀wá ìdùnmí o lakin hadhihi kalma kufriya fatia ọlọ́bẹ̀ yọ ma hadhihi fi kitabillah
wọ́n sì máa fi style kan lára ẹ̀ so yé wa bẹ́ẹ̀ so ni a fi ní ọ̀n law kana khayra la sabaquna ilayhi so kò tọ́ wallahu a'lam.